Africa Content TV. Èèyàn tó tún pẹ́ orí àná, ó ṣe ọlọ́wọ́ wa. Mo tún dúdọ̀ láàárẹ̀ alábá mi. Torí ọlọ́wọ́ ọba lọ́ka jù wọ́n gbogbo lọ. Ó láfiwé, ó lówó fún, ó fẹ́ ti tóbi fún ọlọ́run wà sí ayé. Àìmọye òjò ló ti rọ̀ tí lẹ́nà àti mi ṣe nílé. Àti báwọn dúpẹ́ tipátipá, èèyàn tó bá ń mọlé ọlọ́run ọ̀pẹ ní aṣọ máa dúró. Àìmọye èèyàn ló dàbí ẹ̀ ooo. Iṣẹ́ àwọn òkú jẹ́. Ọ̀rẹ́ bá láwọn bá ṣe àlòjá sọ́pẹ́. Olè tí bàbá mi yóò ṣe àlòjá sọ́pẹ́. Iwájú làwọn ó máa lọ, a ò máa nírẹ̀yìn o. Lókè sálà wà ó máa lọ, a ò máa nírẹ̀ lọ. Ìlàrí ẹ̀mọ́ kò rí sára. Ìlàrí ẹ̀mọ́ kò rí sára. Àwọn akáǹtẹ̀ èdè òṣùwọ̀n lọ. Iwájú làwọn ó máa lọ, a ò máa nírẹ̀yìn o. Lókè sálà wà ó máa lọ, a ò máa nírẹ̀ lọ. Olólùfẹ́ mi mú ọmọ. Olólùfẹ́ mi mú ọmọ. Olólùfẹ́ mi mú ọmọ. Olólùfẹ́ mi mú ọmọ. Ọmọ àti ọkùnrin kàfẹ́ kàfẹ́. Ọmọ àbúrò láyé mú ọmọ. Ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀kọ́ wà fún olólùfẹ́ nínú ọ̀pọ̀ ọmọ mi lọ́tún dáńfẹ́ dáńfẹ́ ọmọ àbúrò láyé mú ọmọ. Ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀kọ́ wà fáyọ̀lé. Wọ́n yẹ kẹ́yọ̀ bára bọ̀ ọmọ ìlọsíwájú ọ̀nà wọn bá. Olólùfẹ́ ọmọ. Olólùfẹ́ ọmọ mi ọkùnrin kàfẹ́ kàfẹ́. Ọmọ àbúrò láyé ọmọ. Ẹ̀ṣẹ̀ tẹ́ àgọ́ àbájọ wálé. Olólùfẹ́ ọmọ mi lọ́tún bá ń fẹ́. Ọmọ àbúrò
Rasulullah, Muhammadu Habibullah, Muhammadu Habibullah, Muhammadu Rasulullah, Muhammadu Rasulullah. Obìnrin